dájúdájú ẹ ti ṣiṣẹ́ kan rí tó jẹ́ pé ó fẹ́ rí bákan bákan tẹ́ ti bá wọn jà rí. ó rí bákan bákan. ó rí bákan bákan. ó rí bákan bákan. ẹ bá ṣàlàyé màmá ẹgbẹ́ mi débẹ̀. àrẹ̀mọ níṣẹ́ wà tí bẹ́ẹ̀ sàn náà ní stroke ewé àtegbò náà ni ó lò ó tí ó tù sílẹ̀ tí ó tù kò sí stroke àtọ́jú ẹ̀ á bẹ̀sẹ̀ rìn dáadáa. Ìṣẹ̀ṣe sì wà moving episode. Ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sí channel yìí at Abbey Olóòtú. ẹ̀yin tèmi nílé lóko lérí ìkànnì Abbey Olóòtú ni mo gbé wá fún yín o. ẹ jọ̀ọ́ ẹ mọ bá wa wo ìkànnì Abbey Olóòtú, ẹ mọ bá wa subscribe síbẹ̀, fídíò rẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ wò torí kò sí àsàdànù ńbẹ̀, ẹ máa rẹ́ kọ̀ọ̀kan ńbẹ̀, ẹ máa rí ìkan mú bẹ̀. kò sí ẹni tí Abbey Olóòtú bá gbé wá tó interview wàláhì Elédùmarè ń gbọ́, ẹ rí ẹ̀ kọ̀ọ̀kan lára wọn, ẹ tó wá jẹ àǹfààní lára wọn. Abbey Olóòtú wàláhì nínú gbogbo TV ó yàtọ̀. So àwọn tó bá ti wá ń gbé wá fún yín, tẹ bá ti fẹ́ sẹ́ndì owó sí wọn, tẹ fẹ́ sanwó fún wọn, ẹ jẹ́ kí Abbey Olóòtú kó máa mọ̀ tó ti yín ẹ̀ ní lùgbàdì ayé o. àmọ́ aráyé ò ní fẹ́ gbá fún yín ló jẹ́ o, ẹ̀ sì ní kú sọ́wọ́ ayé. ẹ subscribe, kẹ́ wò, kẹ́ dẹ̀ like, kẹ́ comment, ẹ ṣé o. Kó mọ́ parun òye àṣà wa ni. Kó mọ́ parun òye àṣà wa ni. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó mọ́ parun. Àṣà wa kò ní bàjẹ́ o. Àṣà wa kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ló ní ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ o. Ìṣẹ̀ṣe wa o kò ní bàjẹ́ o. Abbey Olóòtú ọmọ ogun tẹ ìlúdó. ọmọ ogun tẹ ìlúdó morí ibà lọ́dọ̀ bàbá ẹ̀yìn ńlẹ́ ọ máa kò ráyè mi. ọmọ ogun tẹ ìlúdó. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín náà ni. èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú, ọmọ bó ní bọ́ tún ṣe màá bọ́ tún ṣe, ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ̀ bàjẹ́. èmi lọ́mọ arẹ́rìn pàdé ìjà lọ́nà makin lójú ogun bí ogun bí ogun ni mo sì wá lẹ́rìn ọ̀pá tó dúró lọ́mọ. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. mo wá fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà ní Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà lókè òkun. mo kí yín o, mo kí yín o, mo kí yín o. Dapsy Concept ìròyìn ò dáfojú bá o, oríṣẹ́ ńlá mojú bá o, iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwòtán rókóṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya video production nílẹ̀ films and musical video shots, wedding video show, commercial video show, real estate video show, professional photo show, event photo show, birthday photo show, model photo show, burial photo show, kiddies photo show, maternity photo show, video editing, photo editing, graphics designer. Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀. iṣẹ́ ẹni ló sọ ní di gbajúgbajà láwùjọ. renting of equipment like camera, light and drone, makeup and social media productions available. kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ rẹ́kọ̀ṣọ́ pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects. Dapsy Concept Studio gbàngbàngbà la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill Ọ̀rẹ́ Òdìgbò Local Government Ondo State pé 08138470718 tàbí 08075581040. Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production, musical video shooting, powerful editing, film shooting, wedding shooting, wedding shooting. mo kí gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó gbọ́ mi. orúkọ tèmi ni Abbey Olóòtú. èmi náà máa kọ̀ráyè ọmọ ogun tẹ̀dúdú, ọmọ bó ní bọ́ tún ṣe màá bọ́ tún ṣe, ọmọ bó ní bọ́ bàjẹ́ màá bọ̀ bàjẹ́. èmi náà máa rẹ́rìn pàdé ìjà lọ́nà makin lójú ogun bí ogun ni mo ṣe wá níran bàbá tó bí mi lọ́mọ. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o. ìlú Ilé-Ifẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí. mo wà lọ́dọ̀ màmá mi tí wọ́n bá mi dárúkọ wọn fún àwọn aráalé lọ́wọ́lọ́wọ́ báyìí. màmá, kí ló kọ yín? èmi ni Fáfúnkẹ́ Awóreni
tó jẹ́ ìyá gbogbo eléré ọmọ àgbáyé. Màmá, irú akitiyan wo lẹ ti kó, irú ìgbìyànjú wo lẹ ti ṣe kó tó di pé wọ́n fi jẹ ìyá gbogbo eléré ọmọ nínú pálásì Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kejì? Kábíyèsí o. Kábíyèsí Elédùmarè. Orí ló ń fìyàn joyè o. Kì í ṣe agbára káká, kì í dẹ̀ sí pé mo mọ̀ áwù tàbí mo mọ̀ ọ́n ṣe. Orí ni. Ká tó lè fìyàn joyè, wọ́n á ti wo orú bí ẹnìyẹn ṣe ní akitiyan sí, tàbí bó ṣe gbé ẹgbẹ́ lárugẹ sí, bó ṣe máa ń ṣe nínú ẹgbẹ́. Ìyẹn tó rí bá ní pé o máa jẹ oyè yẹn. So mo rò pé ìyẹn ni àwọn àgbààgbà ìlú wò tó fi ní pé kán lọ pè mí wá. Lọ́jọ́ náà lọ́ mo rántí mò ń jẹun lọ́wọ́ ni wọ́n ní pé kán lọ pè mí wá, pé mo débẹ̀ báyìí wọ́n ní Araba, torí pé ọmọ Araba náà lèmi. Ọmọ Araba náà? Ọmọ Araba náà. Awore ni mákànrán Wálé Àdìsá, káwore máa jẹ́ nímọ̀ rẹ̀. Wọ́n wá ní pé ìyá o, ọ̀rọ̀ táwọn ń sọ yìí o, wọ́n ní ẹ̀yin ìyá gbogbo eléré ọmọ àgbáyé o. Mo bá dì lọlẹ̀ ni. Ìgbà wo lẹ sọ? Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ orí ni o, kì í ṣe mi o. Kì í ṣèwà tí mo mọ̀ wú o. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ òun ló gbé mi débẹ̀ o. Ẹ̀dùn màmá, ẹ ń jẹ́ kó yé mi nísìnyí báyìí pé bàbá yín àbí ìyá yín kan ti jẹ àràbà rí nínú Ilé Ifẹ̀ yìí? Obìnrin ò ń jẹ àràbà. Bàbá mi ni Àdìsá, Àràbà àná. Àdìsá Awore ni mákànrán Wálé ti ìlú Ilé Ifẹ̀. Tó yẹ pé ọmọ bíbí inú ẹ̀ náà ló tó jẹ àràbà lénìí, tó ń jẹ Awódọ̀tun Awore ni. Èmi dẹ̀ ni aṣíwájú gbogbo wọn. Ẹ̀yin ni aṣíwájú gbogbo wọn. Wọ́n kí Awore ni ọmọ Àdìsá mákànrán Wálé àná. Màmá, pẹ̀lú bí ní àjò yìí ṣe ń lọ, màmá ẹ lóògùn gan o. Ọlọ́run ló lóògùn. Màmá ẹ má sọ fún mi pé Ọlọ́run ló lóògùn. Ọlọ́run ló lóògùn. Wáyé táwọn pásítọ̀ náà ṣe ń sá wá sọ́dọ̀ babaláwo ẹ̀ wò. Màmá ẹ má sọ fún mi pé Ọlọ́run ló lóògùn. Màmá. Ọlọ́run ló lóògùn. Ọlọ́run ló dá ewé, ló dá egbò. Ìdílé nìyẹn tí mo sọ pé Ọlọ́run ló ní oògùn. Ọlọ́run ló dá ewé àti egbò tó dẹ̀ kó lé àwa òjíṣẹ́ lọ́wọ́. Màmá, lóòótọ́ a mọ̀ pé Ọlọ́run ló lóògùn. Torí pé Ọlọ́run ló dá ewé àti egbò tí oníṣẹ̀ṣe ń lò. Bẹ́ẹ̀ ni. Àmọ́ màmá, ẹ jẹ́ n béèrè ìbéèrè yìí. Torí pé kò easy kan tó fìyàn joyè, ó ti ní àwọn ipa kan tẹ́ ẹ ti kó di pé ẹ gba oyè nínú pálásì Ọọ̀ni of Ifẹ̀. Ẹ jẹ́ wá béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín. Kí ni wọ́n ń pè ní ẹgbẹ́ gan? Ẹgbẹ́, nǹkan tó ń pè ní ẹgbẹ́ ni àwa ọmọ eléré ọmọ ní àtijọ́. Ẹ jẹ́ kí n lọ sígbà wáṣẹ̀. Ní àtijọ́, tẹ́ bá máa rántí pé àbíkú ọmọ pọ̀ ní àtijọ́, tẹ́ pé òbí mi ẹlòmíì a máa bí, a máa kú, a máa kú wọn ìgbà tí wọ́n mọ ojútùú ara wọn ọmọ yẹn. But nígbà táyé wá lajú, tí everybody rìn lọ́nà ìṣẹ̀ṣe tí ní kọ̀ọ̀kan méjèèjì tó ń wo gbogbo nǹkan, tó ń wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. So wọ́n rí ẹlòmíì ẹgbẹ́ ń dà láàmú, ẹlòmíì wá lọ́kọ ọ̀run, ẹlòmíì wá ní ẹgbẹ́ pé májẹ̀mú tó ti gbẹ́gbẹ́ dá pé tóun bá ti délé ayé báyìí gbára báyìí òun máa kú ni. Ẹlòmíì àní tóun bá délé ayé gbára tó bá ti ṣe wedding òun máa kú ni. So gbogbo ilé ìlú àwọn èèyàn ní àwọn ọ̀jọ̀gbọ́n náà wá wo, ní wá fi ọkàn méjì pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n wá lọ sóko awo pé kí ló ń ṣẹlẹ̀. Wọ́n á rí pé àwọn ẹgbẹ́ ló ń dọ̀ ọ̀pọ̀lọpọ̀ láàmú. Bẹ́ẹ̀ ni. So instead tí ẹlòmíì dájọ́ pé nígbà tó bá tó rẹ́ sí wedding ló máa kú o, wọ́n á wo nǹkan tó yẹ pé wọ́n máa gbà tó máa fi tù wọ́n tí ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹlòmíì àní tó bá ti bí sáyé báyìí ló máa padà. Wọ́n á wo nǹkan, wọ́n á fi ọkàn méjì, wọ́n á wo nǹkan tí ó máa jẹ́ kí kinní yẹn, kí ègún yẹn parí lórí ẹ̀ tí ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn. So fún ìdí èyí gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó lóríṣiríṣi tó jẹ́ alámí yẹn
òun náà fi ń ní àwọn awo pé àwọn eléré ọmọ lélẹ́yìí o ṣùgbọ́n nǹkan tó fi máa tù wọ́n lélẹ́yìí báyìí o tí wọ́n fi ní padà tí wọ́n fi ní tètè padà mọ́ ìyẹn tó bá mọ̀ wọ́n tù. Màmá nígbà tẹ́ sọ nísìnyí ẹ ń jẹ́ kó yé mi pé àwọn kan sì wà ní ìsìn báyìí pé wọ́n sì ń dá májẹ̀mú lọ́rùn só sì ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí. Ó ń ṣẹlẹ̀ rárá mi dáadáa. tó ń dá májẹ̀mú páwọn ó kú lọ́jọ́ kan. bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀ májẹ̀mú òun la máa ń sọ pé gbogbo májẹ̀mú ìgbà tí nígbà tá a bá dáyé tán a ti máa gbàgbé májẹ̀mú tá a dá. so la fi máa sọ pé májẹ̀mú ìgbà ẹ̀mọ̀ kí ẹgbẹ́ ayé gbé ọ̀run kó bá a parẹ́. kí wọ́n á pa bìrà kan sọ bìdìrẹ́ nínú ayé nìkọ̀ọ̀kan. a máa ń dá májẹ̀mú o torí pé ilé ayé a mọ̀ pé ilé ayé máa dùn báyìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá dẹ̀ tó dọ̀hún náà the same thing náà ni. bíi pé kéèyàn wá sáyé kọ́kọ́ wá fẹ́rẹ́ kó dẹ̀ padà nígbà tí èèyàn bá dáyé ni àdéhùn máa ń yẹ̀. Adàbí kí n má lọ mọ́. Má lọ mọ́? Bẹ́ẹ̀ ni ẹ̀rẹ̀ kí n má kó ilé ayé mọ́. Màmá wọn a máa bímọ kán mọ sọ́lájá wọn a máa bí ọmọ mi tó ń sọ pé bẹ́ẹ̀ sọ kò kú mọ́ má lọ mọ́ kí ni àwọn nǹkan tó máa ń fa orúkọ náà. Ayé àdá ara mi ò ní dààmú. Àṣẹ o màmá. Ò ní tẹnu pẹ̀jẹ̀. Àṣẹ o màmá. Nǹkan tí wọ́n fi máa ń pe àwọn ọmọ lájá kò kú mọ́ má lọ mọ́ ni wípé ẹni tójú tí àwọn ọmọ eléèrè ti fojú wọn pọ́nnápọ́nná ẹlòmíì àbí omi kan méjì mẹ́ta mẹ́rin kó tó di pé orí yẹn dè mọ́lẹ̀ àwa ní ìwọ ajá ni ẹ òun máa sọ ẹ mọ́lẹ̀ òní lọ mọ́ òun ló fa mọ́ lọ mọ́ fẹ́ pé bá ti rí tó máa tún rí ẹ̀nà àti pé eléyìí ò mà ní lọ mọ́ ẹ bá ń ṣe ẹ bá ń fọ́kàn méjì òun ló fa kòkú mọ́ náà òun ló fa mọ́ lọ mọ́ wọ́n á ti gboko aláwo lọ tán ti fọ́kàn méjì torí pé àwọn ọmọ eléèrè ọmọ wọ́n máa fojú òjì pọ́nná ojú wọn ò ní rí bí àjẹmí àwọn àníní wàhálà. Àṣẹ o màmá kó tó di pé ẹ̀yin gan fún ara yín ẹ mọ̀ ṣètùtù fáwọn ọmọ eléèrè ọmọ dájúdájú ẹ̀yin gangan fún ara yín kápẹ́ yín eléèrè ọmọ àbí ìyá eléèrè ọmọ. ẹ má pẹ̀sọ̀ ẹ̀sọ́ dàrẹ́ sílẹ̀ ẹ̀sìn ká ní bóyá ẹ̀sọ́ dàrẹ́ sílẹ̀. màmá ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ náà màmá. ò ní tẹnu pẹ̀jẹ́. Àṣẹ o màmá. Àṣẹ o àṣẹ o màmá. Báwo gangan lẹ́yìn gan sí mọ̀ bóyá pé ẹ̀yin gan lẹ́gbẹ́ fún ara yín. Òbí ló máa ń mọ̀ pọ̀ mọ́ ẹlẹ́gbẹ́ ni. Ìgbà tí mo wà ní iléèwé àkọ́kọ́ bẹ̀rẹ̀ mo ṣe àrí pé ìyá mi máa ń ní pé òun rẹ̀pà torí èmi nìkan lóbìnrin tí inú ọmọ tí mo yìn bí náà mẹ́sàn-án kù mẹ́rin ẹnu mẹ́sàn-án kù mẹ́ta. Mọ́mì àmà ní pé Fúnkẹ́ o ó yẹ ká lọ rẹ̀pà ó káyà rèké o màá níwọ̀n lómi ẹgbẹ́ tó débọ̀ tó ń ṣe èmi máa kúrò bẹ́ẹ̀ ní tèmi ni lẹ́yìn pé kí n máa ṣeré nídìí ìyálóde màá máa yí káàkiri màá máa ṣeré bọ̀dù mo ṣe máa ń rí pé mo ń lálà màá máa bára mi nínú omi màá máa bára mi ní pé with white kí màá máa tọ́jú àwọn ọmọ kéékèèké wọn ti gbé tí àwọn nọ́ọ̀sì tí wọ́n máa ń gábẹ́rẹ́ lèmi sọ so nígbà yẹn mo jáde secondary school mo lọ ní Wesley Iléṣà wọ́n gbà mí but torí èèyàn dútù owó mo wá ní pé kí n lọ ṣe kíní nọ́ọ̀sì alábẹ́lé yẹn but orí ò jẹ́ kí n dúró ń bẹ̀ orí ò jẹ́ kí n dúró ń bẹ̀ kí kì í ṣe ọ̀nà mi so bá tún gba jóríjórí lọ àti ọtí ṣe freedom fún mi mi kò pẹ́jọ́ mélòó kan mi tún dúró ń bẹ̀ mo ṣàǹṣe káàkiri ọjọ́ kan ni mo wá dúró so mo wá ní pé mo gbaṣẹ́ ìjọba mo wá gbaṣẹ́ ìjọba wọn pé mo ṣe gbálẹ̀ tán tí mo lọ dálẹ̀ nù níwèé yẹn ni pé ẹ̀tọ́ ẹ̀kan máa pé sìn tó ń ṣerú lábẹ́ èèyàn mo ní tí pèsè kí ni omi ní kíní kan gbà wò bọ̀ tí mo fẹ́ gbà fún kádàrà ìyẹn lọ bẹ́yìn àbí àtúwádé mẹ́kọ ìmẹ̀kọ tó wá ní pé táwọn bá sọ fún mi pé kí n lọ ra white kí n lọ ra gámẹ́ǹtì kó pọ̀ láti bí dé ìlú òyìnbó pé àwọn sì mí lọ́nà ni pé ìlànà omi làwọn ti rí mi pé mo gbọ́dọ̀ ṣe ìṣẹ̀ṣe yìí but pé tí n bá ṣe ọwọ́ mi ò lò tẹnu tọwọ́ mi ò tẹnu ìgbà tí mo wà ní level 10 mi lè dán méjì bọ̀ ẹkún ni máa ń sun níwájú tàbí àwọn àbúrò mi ló máa ń dáwọ́ jọ fún mi tá a bá ní nǹkan ṣe ẹni máa fún mi 1000 ẹni máa fún mi 2000 tí mo máa ṣẹ́ tí máa fún lù tí máa fún àwọn obìnrin ilé ọjọ́ tí mo wá plan láti jókòó ti ìṣẹ̀ṣe yìí tí mo ní pé mo ṣe tán láti jókòó ti báyìí ọjọ́ yẹn ni ìgbésí ayé mi nítumọ̀ ó di àṣẹyìn o kò ṣeé sọ ń ta ni o tí ẹgbẹ́ yìí tó gbà lọ́wọ́ mi o ó gbọ́ ọkùnrin 3 ó gbọ́ ọkọ̀ òrìbọlẹ̀
ó gba ọkùnrin mẹ́ta lọ́wọ́ yín ó sì gba ọkọ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ni. àmọ́ kí ni nǹkan àwọn àrídájú tó ẹ̀yin gan fi rí kí ni àrídájú tẹ́ ẹ rí tẹ́ fi mọ̀ pé ẹgbẹ́ ló gbọ́kọ lọ́wọ́ yín tó sì gbọ́mọ lọ́wọ́ yín. ayé àdá tó wá pé mo tètè yà sídìí iṣẹ́ yìí tí ì ṣe pé mo lórí kunkun nǹkan tó bá ń bọ̀ máa rí o. bẹ́ẹ̀ ni kọ́lọ̀ má jẹ́ kí èṣù farapamọ́ jẹ wá ń yà. bẹ́ẹ̀ ni ogun oláàláorí onírò ògbé kò ní borí wa. àṣẹ o màmá. màá ti mọ ọ̀nà tí màá tọ̀ tí màá fi rescue ọkọ mi. màá ti mọ ọ̀nà tí màá tọ̀ táwọn ọmọ tó padà ní òfin ní padà. òtítọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo sọ torí pé àìtètè gbá yẹn ó dẹ̀ máa ń pa mí lẹ́nu pé àwọn ọmọ yẹn ṣùgbọ́n mo dúpẹ́ pé eléyìí tó kù àdéhùn mi lọ́wọ́. àṣẹ o màmá bẹ́ẹ̀ ti wá jókòó sí di ìṣẹ̀ṣe báyìí ẹ ti gbà pé lóòótọ́ ẹlẹ́gbẹ́ ni yín. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé nǹkan ti ń ṣèyá fáwọn ọmọ ẹlẹ́gbẹ́. bẹ́ẹ̀ni. àmọ́ pé ẹ ti gbà ní ìsìnkú ọmọ ẹlẹ́gbẹ́ ni yín ó ti tó bí ọdún mélòó sì sìn. a ti sọdún ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o nínú yàrá oní ilé Ọ̀ṣun ni a ti máa ń ṣe kó tó di pé bàbá wa Ọọ̀ni Adéyẹyè Onírìṣà kó tó di pé wá ní pé àwọn máa kó gbogbo àwọn ẹgbẹ́ jọ pé gbogbo àwọn òrìṣà táwọn máa ń ṣe àwọn ò tí ì ṣe ọdún fáwọn ẹlẹ́gbẹ́ tó di pé wọ́n á dá sílẹ̀ tí wọ́n fi wá dá sílẹ̀ tó fa kó gbogbo wa jọ tá a fi wá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún eléyìí tó fa tọ́jú èmi wá so àti oníkálukú ti ń ṣọdún ẹgbẹ́ nínú ilé òòṣà ẹ̀ tipẹ́tipẹ́ tí mo ti ń ṣe báyìí bẹ́ẹ̀ 2012 2011. láti 2011 lẹ ti bẹ̀rẹ̀ tẹ́ ti ń ṣe fún ara yín kò lè gbé kábíyèsí gan tó wá sọ pé kí wọ́n máa ṣe ní gbogbogbò lẹ́ẹ̀kan lọ́dún. màmá àmọ́ nígbà tẹ́ gbà lóòótọ́ pọ̀mọ̀ ẹlẹ́gbẹ́ ni irú àwọn agbára wo lẹ̀ ń lò àti pé bùdẹ̀ tí àwọn agbára tẹ́ ń lò tó fi jẹ́ pé ẹ̀ ń ṣe ó dẹ̀ ń jẹ́. bàbá mi iṣẹ́ tó fún ọkọ̀ kò kí n pakọ ẹni tó bá rán ní iṣẹ́ ó mọ ọ̀nà tó máa gbé gbà tá a fi máa ṣe ríṣẹ́ tí pé èèyàn ń ṣẹgbẹ́ eléré èèyàn ń túyàn sílẹ̀ èèyàn ń ṣe kí nìkan yẹn ó jẹ́ kì í ṣe abracadabra àmútọ̀runwá ni torí ẹni tó bá ránṣẹ́ ó yàtọ̀ sí pé òun mo yà síbẹ̀ àtọ̀ ìṣẹ̀ṣe ló fi bí mi àtọ̀ ìṣẹ̀ṣe ni Àdìsá ọmọ Awóre ni ló fi bí mi torí pé inú ìṣẹ̀ṣe ló bí mi sí kò ìgbà tí èèyàn bá tó dìyà mọ́ra ogun kéèyàn tó ṣiṣẹ́ ìṣẹ̀ṣe. ẹ̀dùn náà màmá o kò tí ì yé mi o ṣé ẹ kì í jó ẹbu ni. a máa ń jó ẹbu nǹkan tí pé agbára tí èèyàn fi ní ìdìyà mọ́ra agbára wà nínú ewé àti egbò agbára wà nínú ewé àti egbò ẹ má sì mí gbọ́ but ẹni tó rányàn níṣẹ́ tó péyàn tó yànyàn ó ti mọ̀ ìdí. bẹ́ẹ̀ ni ó ti mọ ìdí tó fi péyàn. èyí wọ̀n tó ń lágbára púpọ̀ o. wọ́n pè ṣe à ń pé ìgbà míì tó bá pe ẹlòmíì a máa yọrí bọ́ra amóyẹ tí ìyá kìíní yìí jẹ tó fi ọgbọ́n ara ẹ̀ bí èmi ti fi ọgbọ́n ara mi náà tí mo fi rìn àjò ayé mi tí màá lọ ṣẹlẹ̀ tí màá lọ kérúbù nígbà yẹn tó dẹ̀ ń fìyà jẹ kọ́bọ̀ bàtọ́rọ́ dúró. ìgbà tí mo tó jókòó sí ìdí ìṣẹ̀ṣe yìí ni mo tó lè rí ọwọ́ mo tó lè tọmọ méjì tí kù sọ́wọ́ mi. ẹ sì jẹ́ kó yé mi nísìnyí pé wọ́n jíṣẹ́ fún yín ní mẹ̀kọ ṣé ìṣe ìmẹ̀kọ ni àwọn Celestial máa ń lọ Celestial Church of Christ ibẹ̀ náà máa ń lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni ń lọ sílé àánú. bẹ́ẹ̀ ni ó ní pé mo ń fi ọgbọ́n ara mi rìn àjò ayé mi pé ó dìgbà tí n bá tó jókòó kọ́wọ́ mi tó lè tẹnu pé ìdí ìṣẹ̀ṣe ni ọ̀nà mi ìjẹ́ ṣe bí kan ìṣọ̀nà méjì ìṣọ̀nà mẹ́ta ṣe iṣẹ́ bẹ́ẹ̀ fún mi but ojú máa ń tì pé èmi màá wá kó lẹ̀kẹ̀ sọ́rùn màá wá kó lẹ̀kẹ̀ sẹ́sẹ̀ ojú tì mí láì mọ̀ pé nǹkan tí máa jẹ ló fi ń ṣeré. mo tẹ̀ tó fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ojú títì tẹ̀sán gan lẹ́nu yìí tá à ń ṣe ọdún ìdílé ọmọ yìí tí ọ̀pọ̀lọpọ̀ kan powder sójú ẹ̀yin náà bá wọn kùn ṣé ojú ìtẹ̀ mọ́ sí ibẹ̀ sí rìn káàkiri ìlú yìí. ẹgbẹ́ mi ti gbà mí wọ́n ti gbà mí sílẹ̀ wọ́n ti tú mi sílẹ̀ ní gbogbo ojú títì. nǹkan tí mo fẹ́ jẹ ni mo mọ́ lójú ẹ̀ tẹ́lẹ̀ ìgbà tí mo tó wá jókòó tí mo tó wá gbà wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ ìgbà láyé mi tó lójú tù. so kò sí nǹkan tó lè tì mí lójú nínú ìṣẹ̀ṣe mọ́ o wọ́n ní kí n gbé ẹbọ lágbo kan ọ̀sán báyìí tí màá gbé báyìí tẹ́ pé kẹ́ni kí n ṣòkòtò àti pàǹtì àti brown kí n gbé kò tí mo lè gbé lọ ẹni tó bá kalẹ̀ ní máa ro ibi tí mo ti ń jẹ ni kò sí nǹkan tí mi lè ṣe kò tó lè nìkan ló wọ́n jẹ́ bàbá mi ìyá mi. màmá tá bá ní káwọ́ dáadáa bẹ́ẹ̀ ṣe wà tó jẹ́ pé ẹjẹ́ ẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ ṣe wà tó jẹ́ pé ẹ sì láwọn ọmọ lẹ́yìn tẹ́ ń kọ́
tẹ́ pé ẹ̀ ń bá wọn ṣètùtù káwá ní pé ẹ̀kan tiẹ̀ wá wà tó fẹ́ ṣe yín níbi ká tiẹ̀ sọ pé bí àwọn ẹlẹ́gbẹ́ kan náà tó ń wà tán kóra wọn jọ ní ìdàkejì tán láwọn fẹ́ ṣe yín níbi pé yálẹ̀ ṣe é ṣe láàrin ìlú kò dùn máwọn nú kí ni àwọn èròjà yín kí ni àwọn ìgbésẹ̀ yín. ìgbésẹ̀ tá a lè gbé a ní ṣe wọ́n níkà o torí èyí gbọ́dọ̀ fi ibi san bí bẹ́ẹ̀ ni mo sọ fún yín a ní ṣe wọ́n níkà àgbélépọ̀tà àgbà tí yóò dárúkọ ẹni kankan sí pé mo jó ẹ bá ń sígbẹ́rẹ́ méje bá ń sígbẹ́rẹ́ mẹ́ta àdélépọ̀tà ni ẹni tó bá náwó ibi sími kíbi bá ní ìdárúkọ ẹnìbọdì ìṣe pé bá èèyàn ṣiṣẹ́ sára tọ́jú ara ẹ̀ tí pọ̀tà má lè ka èèyàn tọ́jú ara tó bá tẹ́ni pé tọ́wọ́ bá pa gbàtì á bàṣẹ pẹ́ kọ́wọ́ wá kárí àwọn ọmọ èèyàn ṣiṣẹ́ sára dẹ̀ tọ́jú ọmọ ẹ̀ náà. màmá àwọn kan wà tó yẹ pé lágbára jà àgbélépọ̀tà tẹ̀ ń sọ ń lọ àwọn tó yẹ pé wọ́n fò wá ní tiwọn ni. example ni àwọn olè tuntun repeat. mo láwọn kan ó fò wá. ẹ̀yà mi ọ̀pá kẹ́là kí arúgbó aṣọ mọ́ balẹ̀ mojú bá yín o. ìbà o èmi náà ṣe ìbà o mo ṣe ìbà o. o ní tẹnu pẹ̀jẹ́ o. àṣẹ o màmá. wọ́n lè fò àwọn ìyá mi ọ̀pá kẹ́là kí lè fò wá àwọn arúgbó aṣọ mọ́ balẹ̀ àwọn adéjò ní mábì sweet mother mo ṣe ìbà o. èmi náà ṣe ìbà o. wọ́n lè fò wá ilé ọmọ ló máa ń gbọmọ nǹkan ló máa ń gbọmọ Ọ̀rúnmìlà á sáàdì wọn ni a gbọ́dọ̀ sáàdì wọn àwọn alágò kan ọ̀sán àwọn alágò kan òru bẹ́ẹ̀ ni àwọn lájẹdọ̀ ènìyàn má bì wọ́n ṣèkà o tọ́wọ́n bá lọ fẹjọ́ sùn wọn kan fẹ́ nìkan níbi tàbí pé tí yóò bá ṣẹ̀ wọ́n wọn déédéé ṣèkà o àwọn náà ni wọ́n ní ká lọ́wọ́ o wọ́n ní ká lọ́wọ́ o wọ́n lè wọ́n fò wọ́n jẹ́jẹ́ wọn náà ń fò jẹ́jẹ́ wọn náà ń ṣèpàdé wọn di stop anybody tọ́wọ́n bá dẹ̀ràn wọn ṣẹ́ wọn ń jẹ́ tí yóò bá dẹ̀ ṣẹ̀ wọn lè gbígbèsẹ̀ ọlọ́run má jẹ́ ká ṣẹ̀ wọ́n o. bó lọ sí mọ pa gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò. ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ lára ara rí ẹ́ bá a ṣe wà nísìnyí mítì kan rà wá náà ṣe yí báyìí. ṣé téèyàn bá ṣe ẹ̀ ṣé wà á mọ́ lójú àbí kò kò ṣe é téèyàn bá ṣẹ̀yàn wọ́n á sọ nídìí. ọlọ́run jẹ́ ká ṣe ayé o. àṣẹ o àwọn ìníjọ́ ọmọ aráyé. àṣẹ o tọmọtọmọ àníjọ́ ọmọ aráyé o. àṣẹ o àníṣẹ́ wọn o. àṣẹ o àníṣẹ́ àwọn àgbà o. àṣẹ o. wọn ò ní tọrọ wa lódì o. màmá wọ́n ní pé ńgbà tí Elédùmarè dalẹ̀ ayé tán wọ́n ló kó láwọn kan lọ́wọ́ àwọn wo ni. àwọn tá à ń sọ náà ni àwọn sweet mother ó kó lé wọn lọ́wọ́ ibi àtire funfun wà o pupa wà o dúdú wà o àwọn mẹ́ta lóyún wọn kó lé lọ́wọ́ funfun pupa dúdú bẹ́ẹ̀ ni ẹni tó bá gbọ́ràn wá sọ́ndì àwọn mẹ́ẹ̀ta yẹn àwọn ló mọ̀ wọ́n fẹ́ ṣe ilé ayé kò yẹ yín yẹn so wọ́n kó lé wọn lọ́wọ́ pé láti fi tún ilé ayé ṣe láti fi da ilé ayé náà ṣe àṣà màmá wọ́n tún ilé ayé ṣe òun dẹ̀ tún fi da ilé ayé ṣe àṣà o. ẹ dákun ẹ má bínú o tọrọ yìí bá fẹ́ pọ̀ ju àmì mi ò béèrè o. béèrè ẹni pé mẹ́ta ló wà funfun pupa àti dúdú ǹjẹ́ èrè bá mi sọ yàtọ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ ẹ mọ̀. ẹ̀yìn tú dé sàlẹ̀ apẹ́ o. ẹ bá ń tú díẹ̀ ń bẹ̀ mi ìfẹ́ fẹ́ tú tán ẹ sábà ń tú díẹ̀ ń bẹ̀. awo funfun àwọn ìyá mi ẹlẹ́yẹ funfun. èmi náà ṣèbá o. àwọn lárẹ́mọ ẹ lè sunkún dọ́dọ̀ wọn máa bá inú omi jẹ́ ojú yín bí Ọlọ́run ṣe dá wọn nìyẹn wọ́n máa ń gbìjà èèyàn ni. ìjà lásán làwọn wà kán máa gbè wọ́n ẹ. wọ́n dẹ̀ máa ń pọn ọmọ lápọ̀n yìí bẹ́ẹ̀ ni ní ti awo pupa wọ́n lé o àwọn olóṣòónú tó ń bá dẹ̀ tọ́ wọn náà wọn kì í dédé ń jà o tó ń bá tọ́ wọn kì í dédé ń jà o abọ́lọ́mọ bọ́mọ wí ni. abọ́lọ́mọ bọ́mọ wí. bẹ́ẹ̀ ni òun ni wọ́n máa ṣe ń sọ wípé kí ìmàmọ ọ̀tún máa sọ sọ́mọ ẹ̀ torí ìgbà tó wọ́n lè máa kọjá táwọn ò ní rí wọn. so tó bá dẹ̀ ti kọjá tí èèyàn sọ̀rọ̀ burúkú sọ́mọ ẹ̀ tó bá rí pé àṣẹ ń tàn dáràn. àṣẹ lásán náà fi sí wọn tiẹ̀ ní bá wíńkò náà. kí wàá ní pé olórí burúkú lọ́mọ yẹn olórí kìnnìkan lọ́mọ yẹn oníkìnnìkan. tó bá ti ṣàṣẹ. tó bá ti sọ wípé kábíyà wọn máa ṣépè torí o lè máa rò pé wọ́n pa àwọn tó wà ní ọdún ẹ̀ kì í ṣe àwọn tó wà lọ́dún ẹ̀ o
àwọn tó ń kọjá táàrí bẹ́ẹ̀ ni a ní rí ìbínú wọn o. àṣẹ o àṣẹ o ìran máa rí. àṣẹ o. ṣé ẹ rí àwọn tí wọ́n pè ní dúdú yẹn àwọn ọ̀nà ọmọ náà yé. ìbílẹ̀ tó ṣe bá àgbàlagbà àní ṣẹ̀wọ̀n o. àṣẹ o. àwọn ni wọn kì í gbẹ́bẹ̀ both ẹ̀ṣọ́ rẹ̀ wà ní pé mo tẹ́wọ́ àwọn méjèèjì yẹn àwọn ló lágbára jù ṣùgbọ́n dúdú ló tún ṣẹ̀gbọ́n wọn. bẹ́ẹ̀ ni ẹni tá a máa ṣẹ̀ tí ò ní gbọ́ àníṣẹ́. àṣẹ o. ẹ wò ó àníṣe àwọn ìyá náà ṣe máa ń sọ wípé àní taṣọ àgbà mọ́lẹ̀ o. àṣẹ o. àní rí ìbínú ọmọ aráyé o. àṣẹ o màmá. kì í ṣe pé báyá pé wá ní pé ẹ má sọ̀rọ̀ nínú síta ẹ má sì kí nìkan síta torí àwọn ẹni náà ni. kì í ṣe torí nǹkan míì o kì í ṣe báyá pé ẹni tí èèyàn bá rìn tàbí kí ní ọkàn yẹn torí pé àwọn náà ló máa kó sí ẹni yẹn nínú láti ṣe bí. nǹkan tí mo sọ yẹ bẹ́ẹ̀ yẹn torí ẹ̀rọ ara burú orí ó lè má ní lọ́kàn láti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn o tó bá láwa kọjá sí táìmù gbọ́ tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ wọ́n máa wọnú ẹ̀ ẹ̀mí àwọnú àchéǹjì àwa ṣe tójú àwa wálẹ̀ pé kí ni mo wá ṣe lè fún tí lè tún wá bọ́ sí tìjú báyìí yóò gbé ẹ lọ bàbá mi lágbára Elédùmarè yẹ tó fúnra òní pẹ́. àṣẹ o màmá. àníṣe wọn o. àṣẹ o. àdẹ̀níríjà wọn. àṣẹ o. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn kò lè ayé lè lọ́wọ́ láti kọ́ ọmọ aláìgbọ̀n lọ́gbọ́n dẹ̀ láti tún kó wa mọ́ra torí tí àbá ní wọn náà iṣẹ́ ìṣe ìdáṣọ àlèdáṣe iṣẹ́ yìí iṣẹ́ ṣe àlèdáṣe láìsí wọn àlèdáṣe láìsí wọn o. àmọ́ kí n tẹ́ fi sọ pé ẹ̀ lè dá sí ṣé bá lágbára náà lẹ́yìn náà. Ọlọ́run ló lágbára ìdí tí mo sọ pé àlèdáṣe ni wípé bí àwọn ni àtìlẹ́yìn bẹ́ẹ̀ ni tí wọn ò sí lẹ́yìn wa kò sí nǹkan tá a lè dá ṣe tí nǹkan tí mo sọ bẹ́ẹ̀ yẹn torí pé tá a bá ní pé ọ̀rọ̀ ara ẹni kò yá báyìí tí à ń pé àwọn ara tí wàá rò pé àwọn ló dè wọ́n tọ́gbọ́ aṣọ́dọ̀ èèyàn pé ènìyàn wá fẹ́ẹ̀tù sílẹ̀ a gbọ́dọ̀ pè wọ́n ìyá mi ẹ jọ̀ọ́ ẹ fún mi ṣe kí lẹ fẹ́ gbà kí ni ká san kí ni ẹnì fẹ́ gbà nígbà ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ à bẹ̀ wọ́n à tù wọ́n à rọ̀ wọ́n. ẹ dúró tó máa rí pé wọ́n dèèyàn kan mọ́lẹ̀ nísìnyí tó jẹ́ pé ẹ̀dẹ̀ rí pé àwọn náà dì í mọ́lẹ̀ ẹ wàá pè wọ́n. a gbọ́dọ̀ pè tutù. sẹ́ni ẹni ò fi ní fóònù nọ́mbà ni àbí báwo. kì í ṣe fún onídìjọ́ máa ráyè. àṣẹ o màmá. bí àwọn ẹgbẹ́ tá a ti rí bẹ́ẹ̀ yẹn pé àwọn olóyin wà nídìí ẹ̀ àwa béèrè àwa fọkàn méjì à béèrè. kí lẹ́ fi béèrè. kí lẹ́ fi béèrè. atọ́nà ni. èwo ló ń pè látọ́nà. nǹkan tá tí a máa fi ń béèrè pé tá a máa fi ń tàwa máa ń lò gẹ́gẹ́ bí olóòṣà ẹ̀rìndínlógún lèmi ń dà. ẹ̀rìndínlógún. bẹ́ẹ̀ ni. èyí tó ń pè ní tó máa ń lò ní owó ẹyọ. owó ẹyọ yẹn. so tá a bá ti dà á pé ìyá mi kí lẹ fẹ́ gbà ẹni tẹ́ ẹ dè mọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti sọ̀rọ̀ pé nǹkan báyìí làwọn fẹ́ gbà wọ́n lè sọ pé odidi ẹran o wọ́n lè sọ pé odidi màálù o wọ́n lè sọ pé nǹkan tó bá yẹ tó wọ́n fẹ́ gbà sà àdẹ̀ka ó dá o ó ṣe tán báyìí ẹ ó lè tú sílẹ̀ bẹ́ẹ̀ ni tóun bá dẹ̀ fẹ́ tú sílẹ̀ wọ́n á ní rárá wọ́n láwọn ò gbà kankan àwọn ò ṣá bẹ́ẹ̀ ni wọ́n ò ní tú sílẹ̀. màmá ẹ nígbàgbọ́ pé tẹ́ ẹ bá da ẹ̀rìndínlógún yẹn tó ní tó bá ti wí fún yín bẹ́ẹ̀ náà lórí. bẹ́ẹ̀ ni torí pé àjẹbí ni kì í ṣe pé mo yàbá bẹ́ẹ̀ ṣe abracadabra bẹ́ẹ̀ ni mo ní àtọ̀ yìí náà fi bí mi ó ní àdìsá awóre ni wọ́n kàn wálé àdìsá àná mọ àbà àná ló fi bí mi. ọkọ náà ti ẹ̀pọ̀ dé tí ó tóbi pọ̀. bẹ́ẹ̀ ni àtọ̀ ẹnu fi bí mi o tí ń dáwọ́ra báyìí tó wá pa àwọn ni kí ni wọ́n fẹ́ gbà tó lè wọ́n gba nǹkan kan ẹni bẹ́ẹ̀ kò wá wọ ni ọlọ́mọdé àfọmọ kíṣẹ́ ìránṣẹ́ ọmọdé fara wa kíṣẹ́ ìránṣẹ́. àmọ́ màmá ká ní pé fẹ́ túyàn kan lẹ̀ ní ìsìn wọ́n á sọ pé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà kí ni ìgbésẹ̀ yín. ìgbésẹ̀ mi náà ni pé èèyàn ò ní dákẹ́ náà ni èèyàn á tún máa tiraka èèyàn ọmọ ló máa ń gbọmọ ìmùkẹ́ ló máa ń gbọmọ ọ̀hún nílà ẹ fún mi níṣẹ́ ìṣe. tán yarí kan lè pé àníṣe iṣẹ́ àwọn ò ní gbà. tí wọ́n láwọn gbà rárá
ló máa gbàdúrà lókù yẹn. ẹ̀yin ò ní bá wọn jà rárá pé màá bá wọn jà, àwọn tó ń jẹ́ kí n jẹun, àwọn tó ń fún mi lóúnjẹ, màá bá wọn jà, mi ì ní ríjà wọn, èmi ò lè bá wọn jà mi lórí ẹ̀, àwọn ló ń jẹ́ kí n jẹun o, àwọn ló ń fún mi lóúnjẹ, ebi ẹnu rẹ̀ nípa gbogbo wa. àṣẹ o, àmọ́ ẹ lè tù wọ́n. màá tù wọ́n, màá pẹ́ẹ̀tì wọn. màá tù wọ́n, màá pẹ́ẹ̀tì wọn. ìkìlẹ̀ fẹ́ gbà ìkìlẹ̀ ẹ̀kọ́ dẹ̀ ti ní pé rárá pé kò rí bẹ́ẹ̀, àlàáfíà. màmá ẹlẹ́bẹ̀ ọ̀rẹ́ ń sọ ní ìsìn pé ẹ lè bá wọn jà dájúdájú ẹ ti ṣiṣẹ́ kan rí tó jẹ́ pé ó fẹ́ rí bákan bákan tẹ́ ti bá wọn jà ó rí bákan bákan. ó rí bákan bákan. ó rí bákan bákan. ẹ bá ṣàlàyé màmá ẹgbẹ́ mi débẹ̀. ẹ má jẹ́ kọ́ bojú egbò yẹn. màmá ẹ dákun ẹ bá ń sọ àwọn èèyàn mi fẹ́ gbọ́ màmá. ẹ má jẹ́ kọ́ bojú egbò. màmá ẹ dákun ẹ bá ń tọwọ́ bọ̀. wọ́n bí ẹni ẹ wá bí látòkó. má ṣe o. wa nǹkan tó ní fẹ́ gbà àṣẹ wọ́n á sọ wípé ó ṣe àwọn páwọn ò ní fi tú sílẹ̀. ibẹ̀ ni ẹnìkan ti gẹ̀gùn ó ṣàjíṣẹ́ bẹ́ẹ̀ yẹn sá. rárá o ẹyẹ ọmọ ló máa ń gbọ́ ọmọ ẹgbàá mi ẹ ṣàánú ẹni yóò gbọ́dọ̀ ṣe gbẹ́ ẹni yóò gbọ́dọ̀ ṣe kíní kankan ọmọ méjì lóbi kò lọ kọ kò sí nǹkan kó má tún lọ kíní kankan àṣà àṣetutù lẹ́yìn pé àwọn ò ní gbà a bá ṣètùtù tán kí lè tù tá a ṣe tán wọ́n bá ní pé kí ẹ̀jẹ̀ mi kan kó lọ mú aṣọ pupa oríta wá. wọ́n ní kí ẹ̀jẹ̀ yìí kó lọ mú aṣọ pupa lóríta wá. bẹ́ẹ̀ ni tó kì í ṣe lọ́dọ̀ mi o kì í ṣe lọ́dọ̀ mi wọ́n jíṣẹ́ fún un pé ṣẹ́wọ̀n pé ó níbi àwòpọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ni tó fẹ́ lò ṣẹ́wọ̀n pé máa kàn lè fẹ́ ètò aṣọ pupa gbé tutù báyìí jẹ́ pé ẹnì máa rí ó dẹ̀ máa mú bẹ́ẹ̀ náà ló máa lò kékeré báyìí ló fẹ́ lò ń bẹ̀. so àwa ti gbé tutù lánàá mo fi yẹn pè lánàá ẹ̀yìn bá lọ mú aṣọ pupa yẹn. ẹ̀yin lẹ gbé tutù àbí. ẹni tó ṣe ẹni ìyá ẹni yẹn ló bá gbé tutù yẹn torí pé ẹ̀jẹ̀ ló máa bá gbé ẹ̀jẹ̀ ló máa bá gbé ẹ̀jẹ̀ rẹ̀ ni ó bá gbé ẹ̀jẹ̀ nìyẹn ló máa bá gbé ẹ lọ́ mọ̀ jẹ́ ká ẹrù ẹlẹ́rù. àṣẹ o and today wọ́ọ̀dẹ̀. àṣẹ o. so to cut it short ni wípé ẹnì yẹn mu fún ọ̀dẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kan aṣọ mẹ́tẹ̀ẹ̀ta tá a fi ṣe tuntun yẹn white red black fún ọgbọ́dọ̀ fọwọ́ kan ìtọ́jọ́ méjì ọjọ́ kejì lẹ́nu yẹn lòun ló mu tó yẹ pé òun gan ló wá fẹ̀mí ẹ̀rọ pọ̀. ìrìn àjò yẹn orí bákan bákan. orí bákan. àmọ́ lẹ́yìn ìgbà náà ǹjẹ́ nǹkan míì tún ti padà ṣẹlẹ̀. ayọ̀ ló ń ṣẹlẹ̀ o ibi ò ní ṣẹlẹ̀ sí mi láṣẹ Elédùmarè kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan lágbára Elédùmarè. àṣẹ o màmá. ní fara wa kíṣẹ́ ìránṣẹ́ àdẹ ní fáwọn ọmọ wa kí àwọn fara wa fún ọkọ̀ kí láṣẹ Elédùmarè àwọn àgbọ̀dẹ nífẹ̀ẹ́ ní ara wa kí. màmá ẹni wọn á béèrè àwọn ìbéèrè tó jẹ́ pé àwọn èèyàn á máa kọ sí mi wọn á máa béèrè lọ́wọ́ mi. màmá ǹjẹ́ ẹ lè tọ́jú ẹni tó ní stroke. àrẹ̀mọ níṣẹ́ wà tí bá ẹ̀sán náà ní stroke ewé àtegbò náà ni ó lò ó tí ó tù sílẹ̀ tí ó tó kò sí stroke máa tọ́jú ẹ̀ á rẹsẹ̀ rìn dáadáa. ẹ tọ́jú stroke. bẹ́ẹ̀ ni o ilé tó fẹ́ kò kì í pakọ̀ táwọn ìyá mi wà lẹ́yìn mi máa tọ́jú àsan. màmá tẹ́ bá fẹ́ tọ́jú ẹni tó bá ní stroke nísìnyí yóò tó bí ọdún mélòó. kì í sọdún lọ́dún láàrin oṣù kan sóṣù méjì ara rẹ̀ ó yá. láàrin oṣù kan sóṣù méjì. ṣé ẹ fẹ́ mú fly lọ sókè ni. níbo la mú fly lè kojú ilẹ̀ náà lọ. níbo la kò sí nǹkan tá a mú lọ. ẹ sì ń jẹ́ kó yọ wá ní ìsìnpá nínáwó dáhùn tẹ́yà rẹ̀ tó fi yá. dájúdájú ẹ lè tọ́jú oyún ìjú náà nìyẹn. oyún ìjú fibroid ó máa bí ọmọ ni. màmá yóò bí fibroid bí ọmọ. Elédùmarè gbọ́. ó máa bí ọmọ ni o. bẹ́ẹ̀ ni ewé wà oògùn wà. wọ́n máa pe àìsàn kan náà ní arúnmọléegun tí ẹ lè tọ́jú ẹ̀. bàbá mi ẹ má pọ̀ mí ìfúnjìnà o. àní àrẹ̀mọ níṣẹ́ wa arúnmọléegun ohun tó kéré nú ayé ni kọ́lọ́ mọ̀jẹ̀ kárí jọmọ aráyé.
n tó jẹ́ pé ẹbí ń dá mi lójú nísìnyí confidence yẹn pọ̀ gan débi pé kò sí nǹkan tẹ́ ẹ lè tọ́jú nù. ká mọ́ tó ti kà bíi kí ni o. ṣé ẹ lè tọ́jú wèrè màmá. wèrè. lóòótọ́ ara ọmọ níṣẹ́ mi ṣùgbọ́n wọ́n máa ń sọ pé èèyàn ń wo wèrè kó gbẹ̀jẹ̀ kó gbowó. a kì í tọ́jú wèrè ká gbowó, a kì í tọ́jú wèrè ká gbẹ̀jẹ̀. àwọn òkè wo wèrè níran mi. wọ́n ń wo wèrè. iṣẹ́ tẹ̀lé tí ọba mi fi lé mi lọ́wọ́ ọ̀nà ẹ̀mú ń tọ̀ torí gbogbo àti òdodo ẹ̀ṣẹ̀ ni tí n bá ní mo lè ṣe tí ẹ bá gbé dé tí n bá lè dá sí ń kọ́ ọlọ́mọ ìkojúkó tiwọ̀ ọlọ́mọ ìjà ṣẹ̀sìn ọmọ aráyé. Torí pé gbogbo nǹkan tá à ń sọ ìmọ̀ pé gbogbo àgbáyé máa rí tí n bá lè ṣe mi lọ pé màá ṣe kiri wọ́n fi tutù kárùn kọ́ ní ẹ̀ka lọ dánwò ẹ̀ka lọ gbé fún tọ̀. wèrè tiẹ̀ burú tí wèrè bá búyàn jẹ ní ilé wo wèrè o. màmá tẹ́ ẹ̀ bá lè wo wèrè ṣé ẹ máa ń wo àwọn oníwárápá. ògún òru ni. wárápá ògún òru. bẹ́ẹ̀ ni ó máa pọ̀. ṣé kí nìkan wà tó máa ń pọ̀ jáde ni tó máa ń jẹ́ sí báwọn. nǹkan tí ẹ̀ ń pé kí ni ẹ̀ bá ti gbé wọn nú nígbà tí máa lulẹ̀ ẹlòmíì máa po ìrìn kó tó di pé ṣubú ẹlòmíì tó bá ti lo ògùn tó bá ti dáwà bá ti ṣe ọ̀kan méjì wa papọ̀ tá a ti lò ó fún ó máa pọ̀. tàbá ní káwò dáadáa tàbá ní àwò dáadáa báyìí ọ̀pọ̀lọpọ̀ wà ní ayé tá a wà tó jẹ́ pé wọ́n á máa lọ sọ́dọ̀ babaláwo yẹn wò sẹ́tàn yẹn sọ fún ìwọ bó ṣe wà ọmọ ológun ní ọ̀pẹ kó mọ ra kó mọ rí lè jẹ kó tó pé ó mọ jẹ wọ́n á sọ pé àwọn ń ṣiṣẹ́ fún wọn wọ́n á ṣe náà ẹni náà ò ní rọ́wọ́ mú lọ sẹ́nu. màmá. wọ́n á sọ fún ẹnìyẹn pé ọmọ ológun ni wọ́n á tún wá ṣiṣẹ́ fún kò ní rọ́wọ́ mú. kò tún ní rọ́wọ́ mú. orí ẹni ló ń gbé nípàdé aláwo rẹ̀ kórí wa má takò wá ká má dẹ̀ rí dààmú ká má rí jọ̀ọ́ aráyé. àṣẹ o. ó dìpẹ́ǹd lórí ibi tó bá yà sí tó bá ní pé ọmọ ológo leléyìí o wọ́n á dẹ̀ tọ́ kí la máa ṣe tógo yẹn fi máa farahàn kí ni iṣẹ́ tó máa ṣe tọ́ tógo yẹn fi máa bú jáde. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ẹnìkan lọ sílé abaláwo kan wọ́n iṣẹ́ fún ogo yẹn náà bú jáde kórí ẹni kó má dẹ̀ wá ríboríbo. àṣẹ o. ká mọ̀ bọ̀ sí àwọn fake babaláwo wọ́n pọ̀ lórí social media wọ́n pọ̀ káàkiri tó máa wá ogun ẹ̀mọ́ra tó máa ṣe abracadabra ní ìmọ̀ abracadabra ṣe o iṣẹ́ tó fi rán mi ni kò dẹ̀ nípa mi kò ní pẹ́ iná. àṣẹ o àṣẹ o. níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tolúwa ni. bẹ́ẹ̀ ni. màmá ẹni tí ò bá rọwọ́ títí ò rọwọ́ mú lọ sẹ́nu kí ló nà àbáyọ fún ru ẹni bẹ́ẹ̀. tí ò bá rí ọwọ́ mú lọ sẹ́nu yóò tọkọ aláwo lọ ẹ gbà mí ìyá ẹyin ìyá bó ìṣẹ́ babaláwo ló lọ bá ní náà ni the same thing náà ni pé ẹ gbà mí o nǹkan tó wọ́n máa ṣe kó bá bèrè tó ẹnìyẹn bá bèrè sí ọ̀rọ̀ ayé ẹ̀ wọ́n á sọ nǹkan tó wọ́n máa ṣe sí ìdí tí ò fi rọ́wọ́ mú lọ sẹ́nu bẹ́ẹ̀ nítorí tó bá ṣẹ̀ṣẹ̀ ṣe ò ní iṣẹ́. irú èmi báyìí kí wọ́n á mọ ẹni tí ò rọ́wọ́ mú lọ sẹ́nu tí mo mú wá sọ́dọ̀ yín. yóò bèrè sí i èmi lọ́wọ́jọ́ ọmọ alágbájá kí ló ṣe tí gbẹ̀ wá dígádígádí báyìí adé tọ̀nà sí àtọ̀ ọ̀nà ẹ̀ nǹkan tó wá ní kó ṣe á ṣe ọ̀nà á sí ọ̀nà àlà àríjẹ àrímu ajàjẹ yóò àtẹ̀jẹsẹ́kù. ẹ̀yin jẹ́ kó jẹ́ mi pé yóò rí jẹ yóò rí mu. Olódùmarè ń gbọ́. màmá ká tún ní ká wò dáadáa ayé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a bí wọn ò gbọ́rọ̀ mọ́ nǹkan ti lò ló ti pọ̀ jù nù wọn. ayé àdá ibi tó lọ yẹn mo ní interest nínú ẹ̀. ẹ jẹ́ ká lọ jókòó dáadáa. torí ibi tó lọ́hùn àìkápọ̀ ọ̀kánjúà ni o. ọ̀kánjúà. bẹ́ẹ̀ ni àìkápọ̀ ọ̀kánjúà bá a ṣe la máa rí tá a bá kóbìnrin bíi 100 ìjọba ẹ̀ á lè lè rí márùn tẹ́kùn wọn ti lò. tá a bá kóbìnrin bíi náà ti dókòó ẹ̀jẹ̀ ìjọba ẹ̀. tá a bá kọ́ nǹkan tí mo sọ ó lè máa pa ń lẹ́rìn o. kò pa mí lẹ́rìn màmá. nǹkan tó ń pa wá lẹ́kún ni o kọ́ ló máa pa ogun ẹkún. àṣẹ o. iye lomiì eyín òfin túkọ̀ nulẹ̀. ká máa wáyé tó máa fún ní 500,000 máa 1 million. ó fẹ́ lo iPhone 16. ó fẹ́ lo iPhone 100 àyòtí ní kan jẹ́ kankan.
kọ́ máa gbé tọ́kì sẹ́nu náà kọ́ máa yá báyìí ohun tí ò jẹ́ rí wọ́n ti sọ gbẹ̀dẹ̀ yọ. ó fẹ́ mọ̀ sùn nínú èsì kò fẹ́ gbóru rárá. lẹ́yìn aṣọ àti bàtà ló kù sí wọn lẹ́sẹ̀ àtẹ̀kánná sọ́bọ̀sọ́bọ̀ tó ń ṣe ká yẹn àtẹ̀kánná òṣì tó ń ṣe káàkiri yẹn òun ló kù sí wọn lára 400 million fún wọn ẹyọ ni láàrin oṣù mẹ́ta. a ti nà tán. títí pọ́n nà tán wọ́n ti gbà á àwọn aṣogodẹyọ wọ́n ti ṣògo ẹ̀dẹ́yọ ẹyọ ló kù ó ti kùrà rẹ̀ rálẹ̀ Elédùmarè ń gbọ́ òun ló ṣe pé abiyamọ tó bá bímọ wọ́n ní ìdí àdúrà wọ́n ní ìdí kan mọ́ ara wọn kọ́ dẹ̀ yájú lé pé ẹjọ́ bóun náà ṣe nílùú ọmọ mi torí pé kò sí náà ẹni tó bá dáa kò ní kọ́ sórí ẹni tó bá dẹ̀ dáa náà kò ní kọ́ sórí ẹni tó máa lóyàn kò ní kọ́ sórí o bẹ́ẹ̀ ni àwọn tó lóyàn pọ̀ ń ta fògórógó ká lóyàn mọ́gbà Ọlọ́run jẹ́ ká lù wà mọ́gbà tó mọ́ tó mọ́. àṣẹ o màmá àmọ́ màmá mo rí pọ́ìntì kan nínú ọ̀rọ̀ tẹ mú nìsín ọ̀rọ̀ tẹ sọ ń sìn mo rí pọ́ìntì kan bẹ̀ ẹni pé tóbi bá mú ọmọ lọ sọ́dọ̀ ilé aláwo kó sọ fáláwo pé bẹ́ẹ̀ rẹ̀ ṣe ní lu ọmọ òun. bẹ́ẹ̀ ni o ogun ẹ̀ wà dòjà tó rájú tó ń fi nílùú ọmọ. ogun wà bẹ́ẹ̀ ni tẹ́ sì ṣe fún yàn. Elédùmarè ń gbọ́ tó ń fi nílùú ọmọ tó ń fi ní rí lò àtọkùnrin àtobìnrin kò tẹ́ tó ń lò ó ń lọkùnrin ó ń lobìnrin o. èmi kò gbà kí n tó lọ o. ṣé báyìí ó padà wá ní àtúwá lórúkọ ẹ. ẹ sì yí sí dá mi lójú pé oògùn kan wà téèyàn sì sára tó fẹ́ fi yàn sùn owó níbẹ̀. tó ń fi ní gbàrà èèyàn dá tí o bá sì gbé rárá àti tẹ̀ dákẹ́ tó tàpù ẹ̀ gọ́gọ́ tàpù tiẹ̀. bẹ́ẹ̀ ni ẹni tó yára lògùn gbé. ẹni tó bá tó yára lògùn máa ń gbé. òun lògùn máa ń gbé. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ àwọn àgbà ńlá nù. màmá irú àmọ̀ràn òun rẹ̀ lè fún àwọn òbí tí wọ́n ń lu ọmọ wọn àti àwọn ọmọ tí ò gbọ́ràn náà irú àmọ̀ràn rẹ̀ bá mi fún wọn. àmọ̀ràn tí mo lè fún àwọn ọmọ tí wọ́n gbọ́ràn ni wípé kí Ọlọ́run Elédùmarè kó wọnú wọn kó yí wọn padà sí rere torí pé kì í ṣe ìdùnnú òbí ni kó bí ọmọ kọ́ wọn má wúlò kọ́ wọn má jẹ èèyàn òbí máa ń jìyà kó lọ́ọ́ má jẹ́ ká jìyà jẹnu. àṣẹ o. àwọn ọmọ wa wọ́n á rògòlò. àṣẹ o. wọ́n á rọ́lá lò. àṣẹ o. wọ́n á rí jẹ wọ́n á rí mu. àṣẹ o. àwọn òbí náà òbí míì abiyaya tí ì ṣòbí gidi tó bá ti lọ láàárọ̀ bó dalẹ̀ kò mọ̀ kò ní wádìí ọmọ wò ọmọ wà léèwé ni kò ní pè ọmọ ń lọ ibìkan ni kò ní wádìí ẹ̀ nǹkan tí ó fẹ́ jẹ ló máa wá káàkiri so mo wá gbàgbọ́ àwọn òbí lámọ̀ràn bá a bá ti ń sáré bá a ti fẹ́ jẹ bá a ti fẹ́ mu ká máa sáré àwọn ọmọ wa náà torí èmi kọ́ torí ọ̀la ni ipa yóò ní káwọn ọmọ wa àṣẹ o káwọn ọmọ wa mọ́ gbà àwọn ọmọ máa rógolo ogun ò ní wọmi àwa náà ìyá náà máa rógolo àṣẹ o ọba Elédùmarè. màmá káwá ní pé wọ́n mú ọmọ kan wá ní ìsìnkú ti lò pé kẹ́ bá wọn tún ayé rẹ̀ sí ǹjẹ́ ẹ tiẹ̀ láàrín dájú pé bí ọmọ bí ó tiẹ̀ rógo ẹ̀ lò mọ́ láyé. kò sí nǹkan tí ò látúnṣe kò sí nǹkan tí ò látúnṣe kò sí nǹkan tí ò látúnṣe. tábà bá bèrè sọ nípa àtúnṣe wà ń bẹ àtọwọ́ bọ̀. tí ò bá sì látúnṣe náà yóò mọ̀ bá yí bí ó ṣe lò gba tiẹ̀ kú láyé tiẹ̀ nu. màmá wọn láwọn kan wà tẹ́ pé wọn a máa bí wọn tí wọn ò ní kó oríire mọ́ ìrìn àjò ayé wọn ṣó wà. ó wà mo ní ẹnìkan bí abi 15 years ago ẹni ọkọ tó fẹ́ tó ń gbọ́. mo ń gbọ́ yín. ọkọ tó fẹ́ kò gbógo bọ̀ tó ń tó fẹ́ ìyàwó tó fẹ́ ọkọ yẹn ó ní ògo ṣé kò tó di pé wọn bí ògo mọ́ ìyẹn ọkọ yẹn. wọn ò bí ògo mọ́ kọ. bẹ́ẹ̀ ni a kàn máa ṣiṣẹ́ ṣáá ni àwọn tó ń bí ògo mọ́ lóko àwọn wà ó bọ̀ tó lógo pọ̀ àwọn òbí ó pẹ́ kí n tó mọ̀ pé wọ́n ti táàpù látọ̀ ajé ààrẹ fún ti ọkọ. ó fẹ́ kọ́kọ́ nǹkan báyìí ló ò lè kọ́ tó ti wá kọ́ ajé ààrẹ wọ́n ti táàpù láàrẹ̀ mẹ́ta kò ra máa wọ́n ṣe méjì fẹ́ bí mẹ́ta ló fẹ́ bí kò gbà á kádàrá àwọn òbí ọba ọkùnrin yẹn gẹ́gẹ́ ló iṣẹ́ yẹn. bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ yẹn fún woman yẹn tán fi adjustment. ẹ̀dùn màmá torí pé àwọn ọ̀rọ̀ kan náà ń lọ tó ń ta sí mi létí díẹ̀díẹ̀ pé wọ́n á máa gbogbo èèyàn kan fẹ́yàn kan ṣé lóòótọ́ ni. ó ti pẹ́ tìyẹn ti wà á wọ́n máa gbogbo àbúrò fún ẹ̀gbọ́n wọ́n á gbogbo ẹ̀gbọ́n fábúrò ó wà á. ó wà abẹ́ ẹni dání. ṣé
kéèyàn gbogbo fún gbogbo ẹlòmíì fẹ́ lómi èmi ò ní dání o kéèyàn bá dẹ̀ gbàrú ẹ̀ wá sọ́dọ̀ tèmi kò ní èmi ò ní torí pé àtijẹ màá ní kó lọ bò mí. ẹ̀yà màmá ìṣe bí tọ̀rọ̀ pé kìíní ṣé ẹni dání kí ẹ bá nìkan dání yàtọ̀ sí pé mi kì í ṣe. èmi ò kì í ṣe mi dẹ̀ tí nǹkan tí mi à kì í ṣe mi lè ní dání bó mo ṣe fẹ́ gbogbo kan ní kò fẹ́ gbogbo ẹnìkan fẹ́ nìkan. màmá ẹ̀wà bí àwọn ní ẹmọ ọmọ èmi mọ̀ parẹ́mọ ni èmi mọ̀ parẹ́mọ ni màmá kò sí nǹkan tẹ gbogbo ẹ̀ èmi ti mọ̀ yín dáadáa màmá. ó ẹsẹ̀ mọ̀ mí ni ò mọ̀ mí dáadáa. mo mọ̀ yín màmá èyí pé mo ẹsẹ̀ mọ̀ yín èmi mọ̀ yín dáadáa ẹ má sọ fún mi ẹ ní dání màmá ẹni dání ẹ kì í ṣe yàtọ̀ sí pé mi ì ṣe é àwọn náà mọ̀ parẹ́mọ ló wà lọ́wọ́ yín torí pé ẹ̀yin àgbàlagbà orí kárí ayé la wà ní láti òun sí àwọn ọmọ ọjọ́ mẹ́jọ. màmá ẹja gbàgbé kárí ayé èmi àtúndájọ́ ń sọ̀rọ̀ ń bí ẹ gbàgbé kámẹ́rà màmá èmi àtúndájọ́ ń sọ̀rọ̀ ń bí. olójú ọ̀tí rẹ̀ lè sọ sórí orí kámẹ́rà. ẹ fà wọn tán ń bù wálẹ̀ àmọ́ bá ti bá wọn wí kò sí nǹkan náà. àwọn náà ló gun mọ́tò bá. màmá oúnjẹ. èmi náà mọ̀ páwọn èèyàn máa fi pamọ́ èyí náà ń fi nǹkan kan pamọ́ fún mi. olóògùn láwọn oògùn kan wà. ẹgbẹ́ àwọn oògùn tí mò ń sọ náà ni ẹ ń fi pamọ́ ni ẹ fẹ́ jẹ́ fún mi bẹ́ẹ̀ tiẹ̀ ní àbẹ́ ẹ̀ ni ẹ ti jẹ́ kí n mọ̀ bí àǹtí ẹ̀ béèrè ìbéèrè míì lọ́wọ́ yín. lórí pẹ́sàn mi tí ò bá sí ẹ̀ka pàdé. màmá irú àwọn fúlàní tó ń jà nílẹ̀ Yorùbá yìí kí lọ́nà àbáyọ kí la fẹ́ ṣe sí ìjọba. Elédùmarè o kábíyèsí Elédùmarè ewé àtegbò wà o ṣùgbọ́n wọ́n ní pé àtòkè nìkan ti ń dàrú bọ̀ ó lówó àwọn ìjọba nú bàbá mi oh God báwọn kan ṣe ń fà sókè táwọn kan fà sílẹ̀ tá a bá team up bẹ́ẹ̀ ọkàn nílẹ̀ Yorùbá kò tó gbé sáré kí wọ́n mú lè wá kí wọ́n mí lè wá kí wọ́n mí lè wá kí tọ̀ mí lè wá. fire for fire mo ní fire for fire. bẹ́ẹ̀ ni tí wọ́n bá kóra wọn ó máa jó lọ́rùn yìí ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n inú òkónú o bẹ́ẹ̀ àwọn tó pé àwọn ìjọba wa túwọ́lẹ̀ tó fún wa ní freedom pé àwọn oníṣẹ̀ṣe o gbogbo àwọn tá a mọ̀ kan tá a máa tó lóòsà o ká kóra jọ ká fìmọ̀ ṣọ̀kan ìyá bàbá mi mo tó ṣe lè ṣẹlẹ̀ wọ́n ti wọ̀ wá láàrin tán wọ́n ti wọnú wa tán ṣùgbọ́n a mọ̀ pé ogun bá dìtò ní borí wa. àṣẹ o màmá. wọn ní ju alọ́mọgbó rẹ̀ nígbà wà. àṣẹ o àmọ́ màmá sẹ́yìn pé fọ́nrán tá à ń wò yìí yóò dé ọ̀dọ̀ àwọn ìjọba náà wọ́n á fẹ́ kẹ́ bá mi fún àwọn èèyàn wa tí wọ́n ń wò wá tí wọ́n mọ̀ ìjọba fẹ́ kẹ́ bá mi fún wọn lámọ̀ràn ìjọba náà ń wò wá fẹ́ kẹ́ bá mi fún wọn lámọ̀ràn. àmọ̀ràn tèmi lè fún àwọn ìjọba ni pé wọ́n ṣàánú mẹ̀kúnnù àwọn tó ń fìyà jẹ tó jó ń jẹ àná kọ́kọ́ mẹ́ wọ́n ní kí lọ 100 million wá kí lọ 100 kìíní kan wá bó lójú ẹ̀rí ẹ̀jẹ̀ tí ń gba 400 million ní ìsìn ẹni tó ní 1000 lákàntì. tó pé kí lè dùn kó ṣàforíjì o ẹ má yẹ kí sọ̀rọ̀ sọ mo bẹ̀ àwọn ìjọba wa kó jọ̀wọ́ mo rọ̀ wọ́n kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe olóòṣà kó jẹ́ kí ilẹ̀ káàárọ̀ oòjíire kó rojú kó ráyè gbogbo orúkú mẹ́rin àgbáyé kó má jẹ́ káwọn àtọ̀rìn wà kọ́kọ́ fi wá ṣèfàjẹ́ torí pé àádá wà kó wàá ṣe kínní nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn bàbá mi torí pé àádá jẹ́ èèyàn náà ní gbogbo ẹ̀ tó fi ń ṣẹlẹ̀ àádá àtẹ̀jẹ̀lẹ̀ àṣegbá àṣàwò. màmá. kọ́lọ́n kó gbà wá kọ́lọ́n ṣàánú wa káwọn àwọn gọ́ọ̀mẹ̀ntì náà ṣàánú àwọn ìjọba kó ṣàánú wa. bẹ́ẹ̀ ni. màmá kàtẹ́ á ní pé lóòótọ́ nísìnyí ìjọba gan wá tẹ̀ sọ pé òkè òun fẹ́ pé àwọn oníṣẹ̀ṣe òun fẹ́ pè wọ́n báyìí pé kí wọ́n bá wọn dojúkọ báńdíìtì màmá a mọ̀ pé lóòótọ́ ẹ lè lójú ogun o torí à ń lo bọ́ǹbù. ó yá béèrè má tún sọ̀rọ̀ gidi. màmá wọn ń lo bọ́ǹbù ni àwọn Yorùbá sọ pé kò sóògùn bọ́ǹbù. bàbá mi ayé ò ní mú wa. wọ́n ní ànìkànrin ejò ikú fi ń pa wọ́n o bọ̀ tó bá pọ̀ lọ́wọ́lọ́wọ́ ikú lè ní wọ́n pa o. bàbá mi wọ́n lo pọ́ǹbù o wọ́n lo bọ́ǹbù o kí ní ilẹ̀ Yorùbá yìí ti wà tipẹ́tipẹ́
kó tó ṣe kí nígbà kó gan mọ́ bẹ́ẹ̀ ní gbogbo ọdẹ gan lọ rẹ̀ bẹ́ẹ̀ yẹn àìmọye nǹkan lóríṣiríṣi tó wà. tí gbogbo wọn sì gan. tó gan pa Elédùmarè ń gbọ́ ní 1981 ní Òkègbó ìgbà yẹn Ìfẹ́tẹ̀dó mo ti lọ school Ìfẹ́tẹ̀dó Àyànbẹ́kú grammar school mo ti lọ sí school. nílùú Ìfẹ́tẹ̀dó. bẹ́ẹ̀ ni ní àràárọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní àràárọ̀ tàbátà Monday máa ń kó lé tí màá dé Friday so àwọn àmì kan máa ń dà wọ́n láàmú ní Òkègbó gbogbo bí orígun tó ti lè gbà wọlé wọ́n ti ṣe nǹkan sí ewé wà ògùn wà ìyá bàbá mi èmi náà mọ̀ àní dáhùn àní rí wàhálà gbogbo àwọn tó team up wà wọ́n fẹ́ ṣòro 1981 gbogbo aṣọ gan mọ́ wọn lára wọ́n fi ọ̀bẹ ya aṣọ lára wọn ni. ṣé ẹ rí tí inú bá sí ọ̀kan gbogbo àwọn àgbààgbà yẹn most of them wọ́n ti kó gbogbo àwọn oògùn yẹn lọ tán bó tó oògùn sì wà bàbá mi oògùn sì wà o. oògùn sì wà. Tinubu kò ní. bẹ́ẹ̀ ni. màmá tàbá ní káwò dáadáa pẹ̀lú bí orílẹ̀-èdè yìí ṣe rí báyìí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti rán ọmọ wọn lọ léèwé kó lè ṣoríire ẹlòmíì ti ní last card díẹ̀ ọmọ rẹ̀ lè ríṣẹ́ irú ọmọ bẹ́ẹ̀ wá jáde tán ó wá dé ọmọ tẹ́lẹ̀ pé wọ́n ẹ̀rẹ̀ tó wọ́n á lọ sọ pé àwọn fẹ́ lọ fi sẹ́nu kọ́ṣẹ́. màmá inú mi dùn gan tẹ́ ní pé abiyamọ nìyí ẹ̀yin náà sì lọ́mọ tó lọ léèwé tó kàwé irú ọ̀nà wo là á gbé gbà tọmọ náà tí òfin ni wàá di àdójútì fóbi ẹ̀. bàbá mi àwọn ilé láti máa ń kẹ́sọ̀ọ́ ròde gọ́ọ̀mẹ̀ntì ń ṣe tiẹ̀ o abiyamọ náà ṣe tiẹ̀ tó bá bí Nàìjíríà ṣe rí tu ìyà òdàkudà kọ́mọ tó jáde nígbà ní ayé àtijọ́ nígbà wáṣẹ̀ kó tó jáde náà ti fi ṣẹ́ni lọ́wọ́ kì í ṣe é sìn yín o ayé ti lórí kodò ó dojú kejì bẹ́ẹ̀ ni wọ́n ṣe làwọn òbí ṣe ń wá ọ̀kan kéèjì pé ọmọ yìí oko tó bá ti wọ ayé tuition báyìí tó máa kọ́ṣẹ́ báyìí tó bá ti ń dé máa kọ́ṣẹ́ báyìí ó jẹ́jọ́ lè máa nù tí wọ́n máa ṣe ó wà lára mi ọmọ mi kan jáde last year ó sáàfù tán last year iṣẹ́ wọn ló ń ṣe streetwear ni o iléeṣẹ́ wà ní Òṣogbo kí pé mo polówó ẹ̀ o wà lóṣogbo tó ń ràn ní. ẹ bá ń dárúkọ polówó wọn kò sí nǹkan tó wà sí bá ọmọ yín ni. bẹ́ẹ̀ ni o. ẹ polówó ọmọ yín. streetwear ló wà ní ló máa ń rán torí. àwọn tó máa ń ránṣọ ìbọn láti rán síbẹ̀ o táwọn èèyàn wà á rà lọ́wọ́ wọn. tó máa wá kó bẹ́ẹ̀ ni Adéṣọlá Babátúndé àwa wà ní ìlú Òṣogbo ń bẹ̀ yẹn ní after Sasani school road ibẹ̀ ló ti ń ṣiṣẹ́. ẹni kọ́ ọmọ yín kàn sí mi ọmọ yín ẹni ká kàn sí mi. ọmọ kejì ẹni yìí ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ o. bóyá ń gbọ́ ọdún Òṣogbo báyà wo máa mọ̀ tẹ́kùgbà tí wọ́n bá jáde tán á tún wá di bondage sí òbí lọ́rùn káwọn ìjọba kan jọ kán bá wáṣẹ́ fún àwọn ọmọ yìí kán bá wáṣẹ́ fún wọn kán gbà wá kán ṣàánú wa kán ṣàánú àwọn òbí. àmọ́ màmá ṣé kò sí kọ̀rọ̀ tí àwọn èèyàn lè fi gbà rí sẹ́nu. ọ̀kọ̀rọ̀ rúwo o. tó jẹ́ pé bẹ́ẹ̀ tí a bá tẹ̀ fẹ́ pè yàn fún bí i interview kan tí wọ́n dé bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan tẹ̀ fẹ́ kí yàn bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀. gbogbo ìwà lọ́wọ́ àwọn ìjọba ó wà lára mi gan nígbà tí mo wọṣẹ́ we are up to bóyá bíi 200+ wá ní ojú payroll nísìnyí báyìí bóyá ti kú bí 87 wọ́n ṣe rìtáyà kò wọ́n gbẹ́dọ̀ míì sí wọ́n rìtáyà wọ́n gbẹ́dọ̀ míì sí. bẹ́ẹ̀ ni o ìjọba òun dábàgbára wọ̀ kọ́lọ̀ ń ṣàánú wa o kọ́lọ̀ ń gbà wá kọ́lọ̀ ń ṣàánú wa àwọn ìjọba kan ṣàánú wa kan ṣàánú àwọn òbí tá à ń tiraka láti tọ́mọ. màmá ẹ̀yẹ tí wọ́n béèrè yìí ẹni tó ti tiraka lórí ọmọ jẹyàn kí ó tiẹ̀ níyàwó lórí gan ni kó tiẹ̀ gbogbo nǹkan tíyàwó ń ṣe ó ti gbìyànjú ó ti ṣe gbogbo ẹ̀ fún tíyàwó irú bẹ́ẹ̀ tó wá sá lọ tó lọ fọkùnrin mi. màmá rọ̀nà wo là á gbé gbà. tó lọ fọkùnrin ṣé tó wá sọ́dọ̀ wà pé ọmọ ti fẹ́ lòmíì o. kọ́kọ́ wá sọ fún yín nísìnyí pé ìyàwó òun sá lọ o mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ bá ń pè padà. a máa pè é nǹkan tó wá bá wa ni a máa pè ń tọ̀hún bọ́ọ̀lù kí ló ṣe tó fi sá lọ sí ẹja ni a máa béèrè abèrè ọ̀nà òsínà kí ló ṣe fún ẹ. kẹjà. tó bá jà lọ́dẹ̀ kò sí òun sì nífẹ̀ẹ́ ìyàwó òun kábọ̀ òun pè é á pè é. tí o sì ní mọ̀ sí kẹ́kẹ́ tó bá dé tí ò ní mọ̀. Ọlọ́run ní jẹ́
kò lè ṣe gángan o ìgbà tí ìpè wá pé wà ní òyìnbó pé wọ́n pè àwọn tó wà ní òyìnbó tó wá fi agbára fà wálé òun ló máa dà pé ó ṣe gángan díẹ̀díẹ̀ kọ́lọ́mọ yẹn kọ́ wà lọ́wọ́ ayé nú gbọ́dọ̀ ní kékeré pé náà kọ́lọ́mọ yẹn ká tó ti kà èèyàn lè pè náà kó wálé kí wọ́n ṣe tutù kí wọ́n pè kọ́kọ́ yẹn máa fà sílé. nísìnyí ẹ lè pè yẹn láti US kì í ṣe de àwọn ìfowópamọ́ mo mọ̀ tẹ́ máa pè yẹn láti US kán bá yín gbé wálé. bẹ́ẹ̀ ni kọ́kọ́ yẹn máa fà sílé tó dẹ̀ wálé. ok ẹ pè yẹn láti US kó mọ̀ bọ̀ ń lé. ìgbà tí ìṣe pé à ń lo fóònù. mo mọ inú àwọn agbára yẹn is a big agbára tẹ́ bá fi. Ọlọ́run wá ní agbára Ọlọ́run ní ìwé àtegbò. Màmá àwọn kankan wà tẹ̀sí fi pamọ́ fún mi bẹ́ẹ̀ sí wáyé kàn sọ fún mi ní o. yóò bá gbá tèmi gbá tiẹ̀. èmi mọ̀ lóòótọ́ pé ẹ lè pè yàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ àwọn kankan sì wà tẹ́ ẹ̀ ń fi pamọ́ fún mi tẹ́ ẹ̀ tí ì fẹ́ sọ fún mi. mo sì mọ̀ pé mo fẹ́ lanú mi ni. mi ì lè lanu yín mọ̀mọ́ mo mọ̀ pé nígbà tí tábà sì máa mọ̀ra báyìí jù báyìí lọ. a ti mọ̀ra náà nìyẹn. a sì máa ní láti mọ̀ra jù báyìí lọ. báyìí lọ. àwọn kankan wà tèmi ti mọ̀. kọ́kọ́ sọ fún kẹ́sọ fún ọ. ọmọ mi ni. ẹ mọ̀ gbọ́ màmá àwọn kankan sì wà tó jẹ́ pé mi ti mọ̀ àmọ́ ó sì tún láwọn kankan kan pé mi ti mọ̀ tó jẹ́ pé ẹ̀yin sì tún fi pamọ́ fún mi pé o ò mọ kẹ́ni ẹ̀bọ̀ kò sí wàhálà bẹ́ẹ̀ tó fi pamọ́ fún mi náà dáa àwọn tèmi nígbà tó máa pè yín tán pè yín tán sọ fún pé ẹ má fi nǹkan pamọ́ fún mi tí máa padà wá àwọn ọmọ òbí ẹ̀ fi pamọ́ fún mi àbẹ́ẹ̀ ní fi pamọ́ fún mi. bí kí ni. ẹ má wọrí. tó bá jẹ́ nǹkan tó nídìí ni màá ṣe fún ẹ tó bá wà ní ìkáwọ́ mi. ok nísìnyí mo léyàn tó fẹ́ wọ ẹgbẹ́ àjẹ́. owó yẹn tó wọ ẹgbẹ́ àjẹ́. wá wọn lọ. ṣé ẹgbẹ́ nǹkan tí màmá sọ báwọn. wá wọn lọ. ṣé ẹgbẹ́ nǹkan tí màmá sọ báwọn. èmi ò ìdápẹ́ yẹn ni. màmá ní kí n wá wọn lọ. bẹ́ẹ̀ ni. kí n wá wọn lọ. wọ́n kọ̀ ọ̀fù. ọwọ́ mi rèé o. funfun nẹ́nẹ́. kò sí wàhálà màmá. abániwọ̀n bá àrídá ni ọ ṣé dìde. màmá. mò ń jẹ. ẹlẹ́ǹjẹ àwọn òun náà máa ń pè tán máa ń jẹ. gbogbo obìnrin gbogbo abiyamọ ló máa ń pè tán máa ń jẹ. gbogbo abiyamọ ló máa ń pè tán máa ń jẹ. ẹ mọ èyí mi ó ti yé mi àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ lójú mi láìpẹ́. gbogbo abiyamọ la ń pè tán máa ń jẹ. kí ló máa ń pè wọ́n. àwọn ni kò wá sọ. èyí ni kí n sọ wà. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà mọ̀ pé kò gbẹnu mi. àwọn náà mọ̀ wọ́n mọ̀ pé kò gbẹnu mi àwọn mọ̀ pé kò gbẹnu mi àwọn mọ̀ pé kò gbẹnu mi. ó fẹ́ pọ́ mi ní ìfún yẹn ló pa. pọ́ ní ìfún màmá. apá ìlọ́sọ̀ọ́sọ̀gbọ̀. màmá. ǹjẹ́. ẹ yẹ ká wò dáadáa torí ẹ̀yin àgbà ẹ̀yin náà lè jẹ́ ká yí wa pé ká mọ́ fìṣẹ̀ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé ìṣẹ̀ṣe wọ́n ti gbàgbé pé nǹkan wà tí ń jẹ́ oògùn látàrí pé oríṣiríṣi àwọn èèyàn náà ti pàdé tó yẹ pé wọ́n ti gbá wọn tó ti gbó lọ́wọ́ wọn kí babaláwo mọ̀ sọ pé òun fẹ́ ṣiṣẹ́ kù mọ̀ gba 14 million 30 million á pa màálù 17 màálù 18 21 màmá kí ẹ lè sọ lórí ẹ̀. bàbá mi mo sọ lẹ́ẹ̀kan pé kó rí ẹni kó gbé wa pàdé aláwo ore. ṣé ẹ rí nǹkan tó wà ní ìṣẹ̀ṣe pọ̀ o. àwọn èèyàn wa dẹ̀ ní ìbá àwọn gangan ló máa ń forí wọn ara wọn bọ́ sọ̀ọ̀lọ̀. àwọn oní pákéjì náà máa wá káàkiri wọn ò ní dún rájí. oní pákéjì náà wọ́n wá káàkiri. bẹ́ẹ̀ ni àwọn tó bá ń ṣe yín bí tó wà sórí tó wà sọ́rùn bóyá iléeṣẹ́ wọn bóyá wọ́n ti dírẹ́sì ẹ̀jọ́ rówó ṣe tó arówó ṣe arówó tọ́jú ilé òrìṣà jura lọ. tí kò yé ń bẹ́ yẹn. òtítọ́ ọ̀rọ̀. ìyẹn ò dẹ̀ ni pé kí Olódùmarè àtẹrúmọlẹ̀ àti gbárùmọ̀ òlé kan kó má gbàdúrà o bí ẹ̀ wà ní ìyàwó yàrá kan kò ní pé kí àwọn ọmọ lè má gbọ́ títí ẹ o ṣùgbọ́n àwọn èèyàn wa nǹkan yìnyín máa attract wọn olúwa ń jẹ́ kán bọ́ sọ́wọ́. bẹ́ẹ̀ ni so ẹni pé slow and steady win the race èèyàn máa study ẹ̀ tí ó kọ́ wa lọ́nà tó kọ́kọ́ ti béèrè wá kọ́ ju nǹkan sí tó wàá wò ó bóyá ó pass àbò fail kìí pé bá pé o fẹ́ ṣiṣẹ́ kan bóyá mo fẹ́ ṣiṣẹ́ mo fẹ́ lówó kìíní kankan bóyá ọ̀nà ṣe lè là ó dà lọ mú 1 million 3 million wá 4 million kí la gbé kí la jù. bẹ́ẹ̀ ni tí ìbá ṣe gbígbà tí ayé di wàhálà yìí tí yí pé gbogbo nǹkan tí wọ́n tí ẹ̀ táàrí tí pé wọ́n ti fi gbó kọ́lé tán èrò láàrin ẹja èrò láàrin epo èrò láàrin ẹyẹ èrò láàrin gbogbo ẹ̀rẹ́ tẹ́lẹ̀ bọ̀ tí ń sìn bó ti lówó gọbọgọbọ kí wàá ní kí la wá fẹ́ gbé kí la jù pé èèyàn fẹ́ dáa pé èèyàn fẹ́ rògbò ní ìwé lọ sábúrọ́dù kání kó lọ mú 14 million wá tí nìkan million wá
ẹ lọ mú màálù méje wá ẹ lọ mú ẹnẹ síwá ẹ lọ mú gbogbo ẹ wá. tó o kọ́lẹ̀ Olódùmarè kò mọ́ dà wá láàmú kọ́lẹ̀ Olódùmarè kò mọ́ dà wá láàmú. àṣẹ o màmá. bẹ́ẹ̀ ni ó mú màtẹ́ àmọ̀ kó mú màtẹ́ ṣùgbọ́n káwọn ènìyàn kọ́ lọ́mọ ẹ̀kan bọ́ sọ́wọ́ torí pé nǹkan tó fi bọ́ sọ́wọ́ ni pé attraction àwọn oníyìnyín tẹnu wọn dẹ̀dùn nísìnyí báyìí mo ṣe ń sọ̀rọ̀ báyìí mi ì mọ olòlò pé alólò mi ì mọ̀ pé tí kò yé ń bẹ̀yẹn. àwọn náà ń pè lálólò àlòlò. ayé àdá ṣé ẹ mọ̀ wípé àwọn babaláwo tó bá dáfá báyìí wọ́n á kì í lọ wọ́n á kì í bọ̀ lórí adífá kìnnìkan nífá kìnnìkan ni wọ́n wá fòjègbè èjìgbè ló bá sílẹ̀ ọlọ́sẹ́rá ó máa ń jẹ àwọn èèyàn tí kò yé ń bẹ̀yẹn ṣùgbọ́n wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí Ọlọ́run ni o kí ẹ̀ ti rí ìtúsílẹ̀ wọ́n pa lólú àlòlò wọ́n ti kíni ẹ̀kan kò yẹn kẹ́kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n kí ẹ̀ bá nǹkan kó o débì kan kó o dẹ̀ rí changes nínú life ẹ̀ yẹn gangan lọ́nà kì í ṣe àwọn packaging alólú àlòlò yẹn òun ni ọ̀nà ṣùgbọ́n àwọn èèyàn wa nǹkan tó fẹ́ nìyẹn ló jẹ́ kí most of people tó máa ń bọ́ sọ́wọ́. òtítọ́ ọ̀rọ̀ mo rí pọ́ìntì mò ń bẹ̀ yẹn màmá tabaníkà wò dáadáa torí pé àkókò ti lọ ní ìdẹ̀fẹ́ gba àkókò yín púpọ̀ mo mọ̀ pé kí n tó travel lẹ́jọ́ mẹ́ta yìí kí n tó kò ní agbègbè Ilé-Ifẹ̀ yìí mọ̀ á sì dọ́dọ̀ yín lẹ́ẹ̀kan sí bọ̀ ó dàbí pé ẹ gbé lu Ilé-Ifẹ̀ yìí. níbo mo wá fẹ́ gbé. mo rò pọ́n lẹ́yìn travel. ilé abọ́ mo ń bọmọ lẹ́rù Ilé-Ifẹ̀ oríwọ̀n ayé níbi tójúmọ́ ti mọ́ wá níbi tẹ́rù tí gbogbo òlu ti san lọ níbi ẹ̀ mọ́ wa o lórísun. màmá àgbáyé. òòṣà mélòó ló wà nínú ilé òòṣà yín tẹ̀ ń bọ̀. tí mò ń bọ̀ ó pọ̀ o. ẹ bá ń dárúkọ wọn. mo lẹ́gbẹ́ mo lọ́balú ayé. kí lẹ̀ fọbalú ayé ṣe ọbalú ayé. à ń bọ̀ wọ́n. ẹni tó bá lọ́balú ayé lé. ọbalú ayé pẹran jẹ kò ṣe bá ṣe eré. àfo. èmi náà ṣe bá a fó. bẹ́ẹ̀ ni ẹ tó bá lọ́balú lẹ́sìn farapamọ́ fún mi màmá ẹ lọ́balú ayé ẹ̀ farapamọ́ fún mi kò sí wàhálà ẹ mọ̀ pé mi mọ̀ nǹkan tó ń fọbalú ayé ṣe. ajagunna ìyálóde o. ìyálóde. bẹ́ẹ̀ ni elérìkò. kórì. mo ní ìbejì bíbọ. olólókun. mo ní aṣọ alájẹ èṣù alájẹ. mo ní èṣù alájẹ mo ní yèyè èyí mi kàrí ọlọ́mú wo olóyè àyàwó ẹdẹ kó tó wẹ mọ obìnrin gbọ̀nà ọkùnrin sáwọ́ wẹ́rẹ́ tí wọ́n ọmọ dákẹ́dákẹ́ mo ní o ó wà nílé ìyé mi mo ní kíní eégún sílé bẹ́ẹ̀ ni eégún bẹ́ẹ̀ ni ẹ máa gbé ẹ ń gbégún bẹ́ẹ̀ sí wáyé. egungun ayé sì bọ̀rùn mi ì gbégúngún o obìnrin máa ń ṣe eégún ni kì í pé wọ́gbó ní egúngún bẹ́ẹ̀ ni ní abami ló légúngún so obìnrin máa ń ṣe egúngún ni o mo ní Ṣàngó mo lọ́ya o. Ṣàngó àtọ̀yà. bẹ́ẹ̀ ni. ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ gbó ni àbẹ́ ń gbé Ṣàngó náà. níbo mo ti ń gbé Ṣàngó sóbìnrin máa ń gbé Ṣàngó obìnrin máa ń gbé Ṣàngó tó máa ń gbéyàn wọ̀ ní in secret. mo ní fánlé o èmi ọmọ anífáníkù ọmọ anífáníran so ó jẹ́ bó ṣe jẹ́ Yorùbá mi. ẹ wá dárúkọ nǹkan kan nísìnyí ẹ ní èṣù alájẹ bẹ́ẹ̀ ni iṣẹ́ kí lè sọ alájẹ ń ṣe. a máa rán sí ajé ni. kí ló bá kó wa torí pé èṣù àwọn mìíràn ní pé èṣù ò da èṣù ló dáa jù o. èṣù ló dáa jù. bẹ́ẹ̀ ni èṣù dáa o sórí èṣù ó nípa tiẹ̀ tó ń kó kọ́ ló má yẹ ká rọrùn èṣù but ire pọ̀ ó dìpẹ́ǹdì lórí bó bá ṣe fẹ́ sí. pápá fẹ́ ránṣẹ́ a máa ń ránṣẹ́ ibi a máa ń ránṣẹ́ eré èṣù alájẹ a máa ń pè é pé kó darí ajé wá tó dẹ̀ máa darí ajé wá fún ẹ gbogbo nǹkan tó yìnbá ti gbẹ̀ fún ló máa ṣe fún yàn. àmọ́ ṣé tó bá darí ilé ajé yẹn wá ṣé kò ní padà àfẹ́tì yàn. tó bá darí ajé yẹn wá ṣé kò ní padà àfẹ́tì yàn. ibi ò ti fún àwọn onímọ̀ lè lójú oúnjẹ kan jẹpo ẹ̀ ó tún wá dẹ̀ láàmú. ṣùgbọ́n tó bá ṣe bó ṣe ń ṣe ló fi máa rí repercussion ẹ̀. mo kí gbogbo èèyàn mi pátápátá mo kí yín o ní Nàìjíríà lókè òkun mo kí ẹ̀yin èèyàn mi tẹ̀ wá ní Canada mi fẹ́ máa dárúkọ ni mo kí ẹ̀yin ará UK ẹ̀yin èèyàn mi tẹ̀ wá ní Dubai mo kí gbogbo yín màmá bẹ́ẹ̀ bá mi dárúkọ yín fáwọn àràdé lẹ́ẹ̀kan sí. mo ṣe olóòtú kò ní dààmú onítẹ̀ẹ́fẹ̀jẹ̀ àṣẹ o bí ò ní rí bí o àṣẹ o iṣẹ́ tó fi rán kọ̀ọ̀kan kí n pakọ̀ iṣẹ́ tó fi rán nípa ẹ o àṣẹ o orúkọ mi lẹ́ẹ̀kan sí èmi ni Fáfúnkẹ́. Dásí kọsẹ̀ wo ìròyìn ò dáfojú bá wo oríṣẹ́ ńlá mo jù bá wo.
iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tàn rókóṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya fídíò production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò camera with special different effects Dapsy Concept Studio gbangbangba la wà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlùkù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting wedding shooting.